Áfíríkà di ẹ̀mí ìmọ́lẹ̀ ẹ̀mí ìfẹ́ kò ní fẹ́ dúró ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ nígbà eléyìí tó wá jẹ́ ẹ̀kọ́ jù láyé ni pé gbogbo àwọn tí ó wáyé kó di ẹ̀mí ìmọ́lẹ̀ àwọn gan ni ń jà àwọn ni ń tù bẹ̀rẹ̀ láti inú ilé ìyá ìyàwó ẹ̀yin lẹ́ ń bá yín ọmọ yín jẹ́ ẹ̀yin ti dúró gẹ́gẹ́ bí kóòtù tẹ́ ẹ kọ́ ọmọ lọ sórí fíìdì tí wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù Áfíríkà yege kí ló dé tó ń bá ọmọ rẹ ìyàwó ọmọ rẹ dowú ìyàkọ ìwọ lọ bí ìwọ lọ tọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn kọ́ ọjọ́ sórí rẹ o tòbí ní pé kátó máa kó yàn lágbára tí wọ́n ní kí ni wọ́n jẹ lọ́la wọn ò lè sọ ó tó bá jẹ́ pọ̀ mọ́ ni aráyé ìbá ti mú wọn lọ́lọ́hún wọn láàyè àwọn tó wá sẹ́pẹ́rẹ́ gbogbo obìnrin tí ò sí nílé ọkọ lónìí èyí tó bá ti níyà nílé 60% wọn ìyá rẹ ló mú kó nílé ọkọ kí lẹ̀ ń bá ká tọ́ni mo jìyà lórí ọmọ mi tó bá jìyà náà ńkọ́ ọlọ́run wa ni kó rọkọ gidi ọ̀wá ń fọwọ́ ara rẹ lọ kẹ́rù ọlọ́sọ mọ́ kọ́bọ̀ kó nílé ọkọ wọ́n jọ pọmọ fún mi ibi tí ń lọ sọ ọ̀tún mọ́ ni ọ̀ sì pègùn rẹ lórí ara rẹ subhanallah ṣe má tán àǹfààní tẹ ẹ ní ẹ dákun ẹ lò ká nígbà tá àmọ́ yín lọ lé ọkọ lẹ́bàá sọ fún mi pé wá gbogbo wà tí ìyàwó rẹ̀ ò bá wù báwa náà ṣe ń wù sí bàbá rẹ nu wọn ò torí ẹ lé ọgùdọ̀ léyàwó rẹ wàhálà èkó ní kọ̀kọ̀ ká nígbà tó mú ìyàwó wá tó ní yes ẹni tó fẹ́ ni mo ti gbà pọ̀ fẹ́ ṣùgbọ́n ọgùdọ̀ kọ́ ò sọ́ọ̀tì ronú sí dáadáa níjọ́ ọba kọ́njọ́ náà ní kọ́ lọ́mọ subhanallah bẹ́ẹ̀ bá fa wàhálà tó gbére tó ní lọ́mọ farada bẹ́ẹ̀ mi náà sì ní bàbá rẹ lánàá ọ̀ rí i pé ọmọ rẹ ò ní kọ́ ìyàwó lẹ̀ káríyá ìyàwó bọ́n ọmọ sí wọn complain nínú ilé ní dẹ̀rù rẹ padà sọ́dọ̀ ọkọ rẹ ilé ọkọ tèmi mú wáyé bẹ́ẹ̀ mi náà ṣe ń jìyà lé bàbá rẹ ni wọ́n náà lọ fara dà á kọ́mọ rẹ olè bá rí ní tó dá tọ́ka sí gbà tó bá dé ìwọ rí ní tọ́ka sí ń pa mi jọ́mọ rẹ náà rí ní tọ́ka sí dá ẹ̀mí rẹ padà ẹ kélé ẹ lórí paríparí ẹ làwọn àfa subhanallah ẹ̀wọ̀n tá a fẹ́ lọ fọ̀rọ̀ lọ àwọn gan ni wọ́n so igi lórí igi àwọn gan ni wọ́n lé obìnrin kúrò nílé ọkọ èèyàn sáré pọkọ wọn ò tí ì là kò tí ì lu in any successful man there must be a woman ìwọ àfa tó yẹ kó fin dáadáa lé lọ ìwọ gan lọ wá nílé ẹkọ nílé ọkọ àfa mi ò jóná láti ilé ayé ń bì ní o ti kàgbá kò dọdọ lọ subhanallah sẹwàá wọn best lady best man anamọ níyà tí wọn jẹ wọn ju Ọlọ́run ìyá wọn ní pé níjọ́ tí wọn sọ pé ìwọ lọ best kí ló dé tó bí ẹ léèrè pé ṣèṣe pé n tẹ́ túká torí ẹ̀ rí mo fẹ́ lọ jẹ́ ìwájú Ọlọ́run o tẹ́ bá túká olóòbí mi léèrè o ẹ̀yin gẹ̀lẹ́ tí wọ́n dàrin wọn rú ẹ̀ ń gbọ́ teku ẹ̀ ń wí fẹ́ yẹ ẹ̀ ń gbọ́ tẹyẹ ẹ̀ ń wí fẹ́ ku bẹ́ẹ̀ sì dàrin wọn rú dandan ní kọ́rọ̀ tínú ò dàrú ká nígbà tí wọ́n wá ń jọ́ kínní àná pé ẹni tí mo fẹ́ ní sọ́ọ̀tì rò dáadáa Kùránì rè gbà tọ́ ọba ti ní kọ́ ń bẹ̀ sí ẹ̀ tọ́rọ́ ló bí mi jọ̀ ń gbé dàrí kìámà tọ́rọ́ ọba dàrú ọlọ́dọ̀rọ̀ rẹ rú ẹ̀rùgó bà wọ́n tí wọn ò bá ríbi sá lọ ọkọ ò ríbi sá sí ìyàwó ò ríbi sá sí wàlẹ́ ó ṣeéṣe kígbéyàwó tí ń dàrú nkódékù ṣùgbọ́n ẹ̀yin ọ̀rẹ́ lẹ́ ń dàrú ẹ̀yin ẹbí lẹ́ ń dàrú ẹ̀yin ará lẹ́ ń dàrú kàràkẹ́ ẹ̀ de ìfẹ́ ìmọ́lẹ̀ ẹ̀ tó tú ni ṣebí lára tó yẹ kó tó de ìfẹ́ ìmọ́lẹ̀ ó ní social media àwa lò láti fi dunnú mọ́ àwa lò láti fi gbanú lé jẹ ntọ́ bá rí ọwọ́ máa fi kọ̀m̀pìà tìǹú lé àfi ìdíra ní látàjà bá mẹ́ni àlè kí káìvà àwa má wo tàwọn títí wọn bàjẹ́ kí wọ́n wà lọ́jọ́ ìwọ̀n gbé kí ni ṣe bí lágbájá ṣe báyìí ó rọ́nà lọ bítàmìdó ṣe báyìí ó rọ́nà lọ àfáà ní gbogbo ẹnikẹ́ni tí ó yàn ju bàlvájà bá mẹ́sàálì mi káìvà nàjà ẹni tí ó yàn ju ilẹ̀ ẹni tí bá ń wo àwọn kan pé ẹ ti lọ́dún mẹ́wàá ẹ túká ẹ ti lógún ọdún ẹ túká bóòlù ẹ̀mí ìfẹ́ yìí ò ṣe kúrò lọ́dọ̀ yín kó wa lọ kẹ́kọ̀ọ́ látara wọn sùúrù ni o kò sínú ilé tó dùn wàláì kò sẹ́ni tí ò gbà náà mú ẹni bá pa ìwo òun ló sojo wàá gbọ́ o gbogbo ẹnikẹ́ni tó bá da ìfẹ́ ọkùnrin ni ó wù àbàdì síyàwó rẹ̀ ó lé lọ tàbí ń fara nínú ilé obìnrin ni ó wù àbàdì sọ́kọ rẹ̀ ó kúrò àbí ń yálè àbí ń fara ní ọkọ nulẹ̀ wọ́n máa ń jẹ̀bi gbẹ̀yìn ni o kílẹ̀ bí bẹ̀ ìtàn bá rẹ́rìn sí láàárọ̀ wọ́n máa ń sọkùn rẹ̀ lọ́jọ́ alẹ́ ni ó ní tó bá jẹ́ ayọ̀ fún ọ wọ́n máa ń jẹ́ dààmú rẹ̀ fún ọ lọ́jọ́ alẹ́ ni ọ̀ya sẹ́rí padà ní dààmú lágbára Ọlọ́run ọba gbogbo tó jẹ́ ìṣòro lójú gbogbo àwọn tí ń gbọ́ mi báyìí tí ń wò mí lọ báyìí Ọlọ́run bá ń sọ dí rọrùn fún ọ má jẹ́ wọn rí dààmú má jẹ́ wọn rí wàhálà má jẹ́ wọn rí fìtínà gbogbo ilé tí ń tò Ọlọ́run dákun àìní tó máa dánwò ní mẹ́jọ bá wọn ilé tí ń dàrú dákun bá tó ìwọ Ọlọ́run bá lọ lè tó kò sẹ́ni tó dàrú tó ju Ọlọ́run bá náà lọ ọ̀rọ̀ rẹ ní ayọ̀ kú wọ́n wà dá padà báyìí torí pé wọ́n ti gbọ́rọ̀ rẹ Ọlọ́run dákun bá tó fún ọ má wàá gbàgbé láti máa share rẹ̀
láti máa save ẹ̀ láti máa fi ránṣẹ́ sẹ́lómi ó dà ìfẹ́ gangan tá à ń sọ yìí àtẹ̀míhùn kíni tó bá di next episode a máa pàdé má gbàgbé láti lọ sórí YouTube wa ALFA JEJE AGBA TV click subscribe kó tó fi rí next episode àdúrà tí ó gbà ó bẹ́ẹ̀ sì fi ránṣẹ́ síyàn àdúrà tèmi náà gbà bí mi náà ṣe ń sọ salamu alaikum.